ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe o. Wọ́n ti ń play politics nínú palace o ẹ̀yin èèyàn lé. Àwọn tí wọ́n relate mọ́ àǹtí wáyé wọ́n ti ń support àǹtí wáyé o. Bí a ṣe gbọ́ allegedly o, wọ́n ní bí àwọn kábíyèsí àti àwọn elder bó ṣe meeting, wọ́n ní ọ̀rọ̀ àǹtí wáyé ni wọ́n ń sọ tí wọ́n ń support wọn. Wọ́n ní kan nínú àwọn elder kábíyèsí wọ́n náà wà related mọ́ àǹtí wáyé, wọ́n ní ṣe náà ń support àǹtí wáyé o. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká lọ sínú gist tèmi. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín, Máṣọ́lá. Mo máa ń sọ Yorùbá lórí channel mi. Lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń sọ Òyìnbó. Ẹ̀yin èèyàn mi, ẹ jọ̀ọ́ ẹ share, ẹ like, ẹ subscribe o. God Almighty will bless you. Okay. Lọ́lá yín á máa lọ. Gist tèmi ni pé wọ́n ní ìkan nínú àwọn elders ó dìde, ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ipe kábíyèsí, ipe bí wọ́n ṣe ń lọ back and front lórí ọ̀rọ̀ Queen Naomi, ipe kò dáa. Ipe lénìí kábíyèsí ní pé àwọn fẹ́ fún Queen Naomi ní freedom. Ipe kò tí ì pé ìṣẹ́jú 1 hour. Ó ní kábíyèsí tún ti ń sọ pé kí wọ́n lọ sí family àwọn Queen Naomi, kí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ nípa bí Queen Naomi ṣe máa padà wá sínú palace. Ó ní pé kí ló dé tó yẹ pé kábíyèsí ò fi Queen Naomi sílẹ̀ kí Queen Naomi máa move on pẹ̀lú life ẹ̀. Ipe ṣe bí ọmọdé ni Queen Naomi. Ipe gbogbo ọ̀rọ̀ kábíyèsí orí social media ni gbogbo ẹ̀ wà. Ipe Ashley ó wá láti London, ó gba award. Orúkọ kábíyèsí ló fi gba award yẹn. Ó support kábíyèsí. Kò sí nǹkan kan tí Ashley ṣe fún kábíyèsí ju ipò fìfẹ́ hàn kábíyèsí lọ. Ipe kí wá lóde tí kábíyèsí wá ń treat Ashley anyhow. Ipe to the extent ni pé ìgbà tí Ashley fi máa padà sí UK, kábíyèsí sọ pé kán máa lọ. Tó bá lóun fẹ́ lọ kó máa lọ. Wọ́n ní màá yìí, wọ́n ní throughout tán fi sọ̀rọ̀. Wọ́n ní Ashley ní màá yìí ń support o. Ìyẹn one of the elders kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. So máa yín sọ pé Queen Naomi gan kò kí à ń pa kábíyèsí mọ́. Kábíyèsí ló ń lé Queen Naomi kiri. Ipe kábíyèsí wá ń sọ pé kí àwọn olórí wọn kán lọ máa ra ilé síta. Ipe ta ló fẹ́ ọkùnrin tó jẹ́ pé kò ní lè live pẹ̀lú ọkọ ẹ̀, tó jẹ́ pé ó máa lọ dágbé ni. Ipe obìnrin wo ló fẹ́ irú ọkùnrin báyẹn? Ipe obìnrin wo ló fẹ́ ṣe irú ayé báyẹn? Wọ́n ní ọ̀rọ̀ yìí máa pọ̀. Wọ́n ní kò sí nǹkan tí màá yìí ò sọ tán. Ẹ̀yin èèyàn lé. Uganda tí kábíyèsí lọ, òun ló fa gbogbo wàhálà báyìí o. Wọ́n ti parí iṣẹ́ lẹ́yìn kábíyèsí kí kábíyèsí tó dé. Ẹ̀yin èèyàn, nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn. Politics ó wà nínú ààfin kábíyèsí. Àwọn tó dẹ̀ fi tán kó mọ́ra, àwọn elders àtàwọn tán kó mọ́ra, àwọn gangan náà ń play politics nínú palace kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist yìí lọ. Wọ́n ní tí mi Queen Naomi bá kíà fún kábíyèsí, ó yẹ kí Queen Naomi ti padà wá sínú palace o. Ipe tó bá jẹ́ pé lóòótọ́ Queen Naomi respect kábíyèsí tó dẹ̀ kí à ń pa kábíyèsí, Queen Naomi ò ní máa sẹ́ pé àwọn ò lè bá ìyàwó kankan gbé. Ipe Queen Naomi máa padà wá. Àbẹ́ ẹ̀ rí ọ̀rọ̀. Ṣé ọ̀rọ̀ nìyẹn àbí nǹkan míì? Ẹ̀yin èèyàn wa. Wọ́n ti gbàgbé ìyà tí wọ́n fi jẹ Queen Naomi o. Ẹ ṣáà jẹ́ ká máa gbọ́ gist ní lọ. Wọ́n ní ìgbà tí màá yìí sọ̀rọ̀ tí kábíyèsí ò lè gbà mọ́ra mọ́ bí kábíyèsí ṣe bínú jáde níbi tó ti ń sọ̀rọ̀ ní èèyàn. Wọ́n ní ọ̀rọ̀ yẹn dùn kábíyèsí gan. Ipe inú bí kábíyèsí gan. Kí lẹ́yìn rẹ̀ pé ó ń ṣẹlẹ̀? Wọ́n ti parí iṣẹ́ lẹ́yìn kábíyèsí, nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn ẹ̀yin aráalé. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. Ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. Wọ́n ní kábíyèsí bínú lọ fún 1 hour. Wọ́n ní gbogbo wọn dúró síbẹ̀. Wọ́n ní wọ́n wá lọ síbi tí kábíyèsí ti bínú tán lọ sí. Wọ́n wá lọ bá kábíyèsí sọ̀rọ̀. Kábíyèsí wá padà wá. Wọ́n ní ìgbà tí kábíyèsí wá padà wá, kingsmen wọn yìí, elder wọn tó ń sọ̀rọ̀ yìí, Olúwa tún bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. Ipe kí kábíyèsí má bínú sí òun. Ipe bí ọ̀rọ̀ ṣe rí lára òun ló ń ṣe ń sọ.
wọ́n ní pé ẹ̀dà yìí kingsman yìí ní pé kán má bínú wípé tí àwọn yòókù ò bá lè bá wọn sòótọ́ ọ̀rọ̀ òun máa bá kábíyèsí sọ òótọ́ ọ̀rọ̀. Èèyàn lé, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist lọ. Bí a ṣe gbọ́, wọ́n ní pé màá yìí pé àwọn àti Ashley wọ́n wà related o, nítorí ẹ̀ ni wọ́n fi ń support Ashley. Èèyàn lé, ẹ̀ rí pé nǹkan kì í ṣẹ́gísẹ́ ràgó. Wọ́n ní kábíyèsí bínú o, wọ́n ní kábíyèsí bínú gan ni. Wọ́n ní ìgbà tí kábíyèsí ti rí pé màá yẹn ń support Ashley wípé wọ́n dẹ̀ relate mọ́ Ashley, wọ́n ní kábíyèsí inú òun ò tiẹ̀ dùn láti gbọ́rọ̀ yẹn. Wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, ẹ̀yin aráalé. Tá a bá tún gbọ́ any update a máa mú wá fún yín, but right now ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ ní palace ò ní pé àwọn kingsmen yìí wọ́n sọ́pọ̀tì àwọn ìyàwó tó wà ní palace. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé tó bá ti ń support àwọn ìyàwó tó wà nínú palace, ẹ mọ̀ pé nǹkan kan ti ṣẹlẹ̀. Mi ò ní sọ nǹkan tó ń ṣẹlẹ̀, ṣùgbọ́n ẹ̀yin náà ẹ fi òye ẹ fi gbé ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n bó bá ṣe jẹ́ nǹkan tá a bá gbọ́, a máa jẹ́ kẹ́ ẹ gbọ́. Ẹ̀yin aráalé tẹ̀ ń gbọ́ mi, ẹ ṣé o, ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò o. Ẹ share o, ẹ subscribe o. Èmi ọmọ yín ni o. God Almighty will bless you. Thank you so much.